Ta ni Ààrẹ Ọ̀nà Kakanfò Olúyẹdùn? Kí láti máa ṣe bọ̀ wọn? Torí ẹ̀ ń mú ọ̀rọ̀ yìí bọ̀, a ó padà Ìlọrin. Ṣé bàbá wọn kọ́ ló kó wa débi tá a dé yìí? Pápá ìlú Ìlọrin. Àbẹ̀bí mi Ìbàdàn lọ́kọ́ jẹ́, orí yangi làwọn tó tẹ̀ dúró lé. Ìgbìyànjú àtàkì wọn Ìbàdàn fi jẹ́ Ìbàdàn. Lára àwọn akọni tí wọ́n fẹ̀mí wọn kalẹ̀ fúnlé Olúyọ̀lé Ààrẹ Olúyẹdùn. Ọmọ mẹ́rìnléwá ọmọ Fàkàfìkì lójú ogun, ọmọ olódì láàyè, ọmọ Akìtì Olú, ọmọ Ládìrìlẹ̀, ọmọ Àpàṣì, ọmọ Àfọ̀njáde Àfẹ́. Ààrẹ Olúyẹdùn lọmọ lágìrì, ọmọ gbàgìrì, ọmọ làgìrì kàkàkà fífẹ́ẹ́dún bọ̀. Ọmọ aráwọ̀ àtúnyìnbọn ọdẹ àfòsíyìn ká bàbà, àtọ̀tún àtòtì ló fi yìnbọn àgbà ńlá. Ààrẹ Olúyẹdùn lọmọ jagunjagun gbọ́wọ́ fújà lẹ́kùkùté, ọmọ àgbọ̀sẹ̀sẹ̀ fàyàlé, ilé ọmọ àdìbàbí ẹni máa jẹ, ọmọ mẹ́rìnléwọ́ bọ́ọ̀dọ́yún òbù bọ́ọ̀dọ́yún òbù bẹ̀sẹ̀ bọ́ọ̀dọ́yún òbù bọ́jú. Ẹrù bàbá yín ló ṣe bẹ́ẹ̀ tó balẹ̀ tó sì domi nílé ọmọ mẹ́rìnléwá. Òpó kọ̀rọ̀ bìtì nìyẹn, òpó kọ̀rọ̀ bìtì ajagun náà jaga ẹsẹ̀. Ààrẹ Olúyẹdùn ọmọ Àfọ̀njá. Ààrẹ Olúyẹdùn òun lọmọ Ààrẹ Àfọ̀njá nílùú Ìlọrin. Àfọ̀njá ló bí Olúyẹdùn. Ládìrin ni baálé àkọ́kọ́ nílùú Ìlọrin nípasẹ̀ Aláàfin Ọ̀yọ́ Ògbórí níjọ́ lọ́hùn. Wọ́n bí Pàṣín. Ìjà ńlá ló ṣẹlẹ̀ láàrin Pàṣín àti Aólẹ̀ Basọ̀run Gáà tí wọ́n fi rẹ́yìn Pàṣín. Pàṣín ló bí Alágbin. Alágbin ló wá bí Àfọ̀njá. Àfọ̀njá ló wá bí Olúyẹdùn. Àfọ̀njá ò kó wa débi kankan. Ẹ̀tanú ló kó wa débẹ̀ àti ìríra. Torí nínú ìtàn Àfọ̀njá ló ń fẹ́ jẹ́ Kakanfò. Ìfàǹfà ń bẹ láàrin àwọn àti Aláàfin Alẹ̀. Aláàfin Alẹ̀ ní ọmọ Ọláníyàn kí ló fẹ́ fi Kakanfò ṣe. Ìtorí ẹ̀ sọ ní Kakanfò pé ọmọ ọba ilẹ̀ jagun bí ẹrú sáà ní tóun fẹ́ jẹnu nítorí orí wọn rọ̀ mọ́nù. Mo bíbí tí aáwọ̀ ti ń bẹ láàrin wọn. Àfọ̀njá fi agídí àti gbogbo ẹ̀ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. so Aólẹ̀ wọn jẹ́ wọn wá sígun. Wọn kọ́ sígun lọ sápòmù. Ó dẹ̀ nìkan máa ń kógun lọ sápòmù. Ṣùgbọ́n tó bí ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ lápòmù rí tí Aólẹ̀ sásábẹ́ rẹ̀ nígbà tí Aólẹ̀ wà ní ọmọọba, ó fẹ́ gbẹ̀san ni. Àwọn lọ. Wọ́n tún wá ní kán máa sígun lọ sí Ìwérélé tán tí wọ́n bọ̀ tó kógun dé pé wọ́n sin ìyá Aláàfin kan náà àwọn bàbá wa Aláàfin síbẹ̀, ìyá wọn. Wọ́n fẹ́ débẹ̀ náà pé kí la tún wá fẹ́ ṣe Ìwérélé. Wọ́n ti ṣègùn sílùú yìí pé káàbọ̀ kógun débẹ̀ pé Kakanfò kógun débẹ̀. Ìyẹn ló bí Àfọ̀njá tó fi pàṣẹ fún Basọ̀run jọ́nà lọ́hùn yàrá pé lọ sọ fún Aólẹ̀ kóhun tó padà wọ ìlú Ọ̀yọ́ òun ò gbọdọ̀ bá kó sí bí ọmọkùnrin. Ta ló wá jẹ̀bi nínú àwọn méjèèjì? Ẹni tán ti sọ pé kó mọ́ kógun lọ ibìkan tó kógun lọ. Nígbà tá Àfọ̀njá ti rẹ́yìn Aólẹ̀, agbára kan ò sí mọ́ lọ́yọ̀ọ́ mọ́. Torí lẹ́yìn Aólẹ̀ wọ́n fi kan jẹ Aláàfin Mọ́kù. Àfọ̀njá wọn lọ sọ fáfọ̀njá kan ti fi Aláàfin jẹ Mọ́kù. Ó nígbà wo ni ò ní kú. Àmọ́ Aláàfin tí Àfọ̀njá lò bí mẹ́ta lẹ́yìn Aólẹ̀. Sọgbàrá yẹn ló kún Àfọ̀njá. Ibi táwọn mọ̀ pé empire wo tún lọ́yọ̀ọ́ ńgbà náà lọ́hùn. Tí Àfọ̀njá tí òye tí Aláàfin kò pàṣẹ lẹ́yìn Aólẹ̀ mọ́, ṣẹ́pà Àfọ̀njá ń pàṣẹ gbogbo ilẹ̀ Yorùbá pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn Fúlàní tọ́jọ́ rẹ̀ àwọn Álímì àti Sàlá. Ṣùgbọ́n tí wàhálà wá dé láàrin Álímì àti Àfọ̀njá ó ránṣẹ́ sí Oníkòyí, wọ́n sì gbọ́ngun, ó ránṣẹ́ sí bàbá wa Fágbóhùn àtàwọn tó àwọn bẹ́ẹ̀ orí ìgbìmọ̀ tó wà ní Òkè Súnà gbà. Àwọn wá fi ṣe yẹ̀ pé Ọlọ́run mọ̀ ṣe bọ́ọ̀rẹ̀ rẹ ni. Àwọn gbàgbé pé káláwọn dìde tán sọpọ́tì Àfọ̀njá nígbà náà Fúlàní ò ní gbà. Ẹ ti gbádùn mi. Ìyá ọmọ bóyá tí Yorùbá fi pé tí ẹ̀ bá kéèyàn díjú kẹ́ni ibú kọjá tẹ́ni yóò fi tẹ̀lé. Wọ́n bínú pé Àfọ̀njá bá Álímì ṣọ̀rẹ́ ni mo fi bá dá sógun táfọ̀njá fi bógun yẹn lọ. Bílù lọ ń ṣe bọ́ sí ọwọ́ àwọn Fúlàní nù. Even gan recently in November 8 last year, I went to Ìlọrin ní Àfọ̀njá compound. Ibẹ̀ mo tún ti gbọ́ pé kì í ṣe pé
àwọn Sàlámì gan ló pa Álímì ní again kan fi lè dominate so Álímì ní sympathy ọ̀rẹ́ òun kankan ṣùgbọ́n àwọn ọmọlẹ́yìn wọn ń tìyàn ni pé ẹ wo ẹja sí dáàsì jàre tó ń rí ìyàṣẹ yẹn wọn mú un náà lọ sílùú kan wọn dákọ̀ lú yẹn fún mi ibẹ̀ náà wọn tún bá ti fẹ́ wí láwọn ni wọn kọ́ mọ́ lọ sílùú yẹn lọ́rin ibẹ̀ náà pa Álímì sí ẹ̀ pé ọmọ ẹ̀dẹ̀ ló Olúyẹdùn ìbàdàn pé mọ̀jà mọ̀sá náà ń akíkanjú akíkanjú tí ò bá mọ̀jà tí ò bá sá ó gbógun lọ Olúyẹdùn lọ Álímì lọ kí ló fẹ́ mọ dá sí láàrin ẹ̀jẹ̀ mọ́ láwọn ọmọ ibẹ̀ gbogbo wọn ti wá wọn ti kúrò nílùú lọ́rin ni pẹ̀lú àwọn kúrè àwọn díẹ̀ lọ́gbọ́n wọn yọ kúrò ńbẹ̀ láti lọ́rin èso wọn dèrò Ìbàdàn gbogbo wọn fi jọ dèrò Ìbàdàn. Ipa wo lOlúyẹdùn kó nínú ọ̀rọ̀ Ìbàdàn? Nígbà tí ló ṣe darí Ọ̀nà Kakanfò kì í sọ̀rọ̀ Ìbàdàn nìkan gbogbo àtọ́ sọ pé kò sóyè Aláàfin lọ́yọ̀ọ́ ó ń lọ wọ́n ń bọ̀ wọ́n rotate ìlú láti má jẹ́ kí wàhálà dé sí agbègbè Ìbàdàn àtọ̀yọ́ àti ibi tí wọ́n ń dé sí. Nígbà tí wọ́n á dé Ìbàdàn tí wọ́n sọ Ìbàdàn ìlú ẹlẹ́kẹta tí àwọn àti Mọ́yẹ̀ tí wọ́n parí ogun Òwu wọ́n fi Mọ́yẹ̀ jẹ aṣíwájú Ìbàdàn yẹn baálẹ̀ òní Mọ́yẹ̀ ní first baálẹ̀ Ìbàdàn táwa nísìn àwọn Olúyẹdùn jẹ́ lórí gbogbo àwọn Ọ̀yọ́ àwọn Lámúdì àwọn Ìjẹ̀bú àwọn Ẹ̀gbá àwọn Sódẹkẹ́ wọn sá wà ní ogun ọ̀kan so kálukú wà ní kọ́tàsì wọn so ìjà kankan wá ń ṣẹlẹ̀ láàrin ìlú Ìbàdàn tí wàhálà bá ṣẹlẹ̀ láàrin Ifẹ̀ àbíjẹ̀bú àtọ̀yọ́ àwọn bàbá Mọ́yẹ̀ máa take side àwọn Ọ̀yọ́ ẹ̀ ti dé nìyẹn wọn ò gbàgbé pé káwọn ṣe census káwọn wò pé ṣéfẹ̀ tó Ìbàdàn ṣéfẹ̀ tó Ìjẹ̀bú tó àwọn Ọ̀yọ́ ṣẹ́gbà tó Ọ̀yọ́ so àwọn tó jẹ́ náà pọ̀ tí gbogbo ẹni tó bá ti ń sọ Ọ̀yọ́ náà káwọn sí kí èdè wọn ò lọ so òun ló fa ìjà gbanámú Ìbàdàn tó jẹ́ Ọ̀yọ́ wọn fèsì àwọn Ifẹ̀ pé ìjọ kan lèèyàn ìjọ kan lèèyàn fi okòrò mi wọ́n jẹ nìkan ṣe wọ́n fokò mi dáná ìjọ kan lèèyàn máa ń kọ̀ wọ́n á kọ̀ fún bàbá wa Mọ́yẹ̀ bí ọmọọba Akẹ́fà bàtà kọ̀ fún wọn wọ́n ṣígun bàbá Mọ́yẹ̀ ránṣẹ́ sí àwọn Ìjẹ̀bú ọ̀nà Ẹ̀gbá àti àwọn Òwu kí wọ́n assist àwọn àwa náà gbọ́n wọ́n rán Lákanlẹ̀ àti Ìbà Olúyọ̀lé ẹ lọ bá Kúrúnmí o tábà ní ìjà yóò lọ báyìí tí ò lọ báyìí wọ́n lè sọ fún Kúrúnmí pé Kúrúnmí ète ogun nìyẹn tí wọ́n bá ti rẹ́yìn wá bíbà yìí ọ̀dọ̀ rẹ ló kàn sọ pé bíbà yóò jìnnà sí wọn níyà tó yíjà yìí mo ń bẹ̀rù ìjà àkọ́kọ́ nù ìyẹn èèwọ̀ ẹ̀rẹ́kọ̀ ogun mọ́mílẹ́ òun náà dìde wọ́n dé ń jọ Àlàmísì mọ́júmọ́ Jímọ̀ wọ́n sọ pé àwọn ìjagun ń jọ Ẹtì ẹ̀yìn Ìbàdàn mọ̀ tó ń dé ogún jẹ́ mi ìjagun orin lájagun tí ogun bá pẹ́ náà fi lọ ká ogun yẹn mọ́ ẹ̀yìn odi ìlú lọ́nà Bòdè Mọ̀létí lọ sí Scatown bí wọ́n ti jagun Gbanámú bí ogun Gbanámú ṣe parí bí bàbá Mọ́yẹ̀ ṣe parí sáà tí wọ́n ní. Olúyẹdùn wá dé ó wá kó àwọn ìgbìmọ̀ Ọ̀yọ́ wọ́n ti fi bàbá wa Lábọ́sídé lẹ̀ torí mọ́sà àwọn ilé Ifẹ̀ Ìgbà wọn fara kó òun ló mú àwọn Sódẹkẹ́ àwọn náà padà sí Abẹ́òkúta tó lọ́wọ́ àwọn ló síwájú Ẹ̀gbá ní 1830 kó wọn padà sí ìlú rẹ̀ níjàyè so àwọn tó wá kù wọn wájú òkúta ní afẹ́fíjọ lórí ibi tí wọ́n ti wá pé bí kòtó tán pé bí kòtò ní tán ní ẹja Olúyẹdùn ṣe aṣíwájú wa ní òun náà ló kú dàgbà òun náà tún ní ọmọ ààrẹ ní nǹkan wọ́n sáfi Olúyẹdùn jẹ aṣíwájú Ìbàdàn ní ọdún yẹn bàbá wa sọ pé àwọn ò lo baálẹ̀ ń tà wọn ọmọ jagunjagun làwọn àwọn náà lè jagunjagun làwọn ní táwọn fẹ́ lò ní oyè bàbá wọn kò mọ̀ sí Aláàfin ọ̀kan mọ́ nílùú ìbára àbí tí ò bá sí nílùú ìbára ìlú kan tó wà tó tún jù àwọn tara wà níbẹ̀ tá à ń pàṣẹ ilẹ̀ Yorùbá lónìí ìwọ Lákanlẹ̀ Ìbà Olúyọ̀lé Tágbárè Ìnírè ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ oyè jagunjagun nílẹ̀ Ìbàdàn. Ààrẹ Ọ̀nà Kakanfò tí èṣà Aláàfin ló yàn án. ó ní Olúyẹdùn. àwọn kan àwọn sọ pé ìdánilọ́lá mo ní kí ní jẹ́nẹ́rálì ìgbà tí ó sẹ́ni tí ó yìn sún èèyàn bì kan
tó bá tún wá lágbára agbára oná fẹ́ fi hàn sọ̀rọ̀ tí ò lè jẹ́ kí kò sọ ọmọ ogun kan ní agbègbè rẹ̀. Gbogbo ọmọ ogun ọ̀hún òkìkí ti kàn káàkiri pé ìlú kan ti Ìbàdàn ti padà dìde o lẹ́yìn Lágelú o, àwọn tó dẹ̀ wà ń bẹ̀ jagunjagun ni. Òkìkí ló jẹ́ kí gbogbo káàkiri náà mọ kó ìlú wọn tí gbogbo wọn fi ń darí wá sí ìlú Ìbàdàn. Wọ́n sọ pé béèrè kó tó wọ̀ Ìbàdàn báyà ń sọ̀rọ̀ à ń sógun, wọ́n bọ̀ sọ̀rọ̀ rẹ̀ tógun bá dé wọn ní ìyá ìlú tó ti kó òun padà síbẹ̀ lọ àtáàkì wọn. Bí wọ́n ṣe fi olú tó ṣe lórí Ìbàdàn wọn dẹ̀ yan oyè 9. Wọ́n fi Lákànlẹ̀ jẹ Ọ̀tún Kakanfò. Wọ́n fi Bolúyọ̀lé jẹ Òsì Kakanfò. Wọ́n fi Aláwàyè jẹ ẹ̀kẹta. Wọ́n fi Adélakùn jẹ ẹ̀kẹrin. Wọ́n dẹ̀ fi Abítíkù jẹ ẹ̀karùn-ún. Sàrùmí òun náà fún Ọ̀ṣun. Bàbá wa Ọ̀ṣun yẹn ló kú sí ogun Apòmù bàtàn lọ jagun. Ibẹ̀ náà ń pè ní Sàlẹ̀ Ọ̀ṣun sìn. Kì í ṣe pé wọ́n ń bọ̀ sún bẹ̀ ó pè yàn ní Jọ̀ṣun. Wọ́n dẹ̀ fi bàbá wa jẹ bàbá àṣàlẹ̀ ìyẹn Lábọ́sìndé. Tí àwọn Yorùbá ti lọ sójú ogun àwọn àti Lábọ́sìndé wà ní ká tí bá ń ṣẹlẹ̀ láàrin wọn mọ̀ parí ẹ̀ so náà fi wọ́n jẹ bàbá àṣàlẹ̀ adviser. So Sàrùmí ni ó kọ́ jẹ́ àfọbàjẹ́ àkọ́kọ́ Ìbàdàn ìyẹn Ọ̀ṣun ní oyè Sàrùmí. Àwọn ló jáwé ìlú gbogbo kálukú wọn lórí ọ̀nà fi ń pè wọ́n ní olú ńlá. Ìgbà tí Sàrùmí kú sójú ogun ni àfọbàjẹ́ proceed sí àfọbàjẹ́ títí di òsìn. Wọ́n mọ́ ní kọ́rẹ̀ láàrin àwọn àtàwọn fámìlì yẹn but Ọlọ́run yanjú yẹn. Kì í ṣe Lábọ́sìndé ló kọ́ jẹ àfọbàjẹ́ Ìbàdàn. Ọ̀ṣun ló kọ́ jẹ àfọbàjẹ́ lásìkò Ààrẹ Olúyẹdùn. Ọ̀ṣun ló kọ́ jẹ àfọbàjẹ́. Torí tí àwọn èèyàn ní mọ bí tàn sí rí. Ṣùgbọ́n ilé Lábọ́sìndé la ti ń jọba báyìí. Yàn pé mo níyàn tí wọ́n lo ogun wọ́n dẹ̀ kú sójú ogun. Ó dá lọ́mọdé ara wọ́n ní akọni obìnrin ní Ọ̀ṣun bí àbúrò ẹ̀ Látúbọ̀sún tó padà rọ̀lé lẹ́yìn ìgbà náà tí àwọn bá wọn àgbàgbà takàngbọ̀n ní. Bọ̀dọ̀ pé lágbẹ́rẹ́ kó takàngbọ̀n kò bá takàngbọ̀n ṣùgbọ́n omi tó bá mọ níwọ̀n lè mọ́ rẹ́ lásìkò tá à ń sọ yìí. Ogun jagun iṣẹ́ ìmọ̀ Ìbàdàn oníṣẹ́ méjì jogun lọ. Wọ́n bọ̀ tó máa jagun mọ́ ń dáko àwọn ẹrú àti wọ̀fà wọn ní wọ́n bá wọn dáko lẹ̀. Tí mo lè sọ fún yín pé bàbá Lábọ́sìndé Ifẹ̀ ni wọ́n ṣùgbọ́n ìyá wọn jẹ́ ọmọ Ọ̀yọ́. Bàbá méjì ni wọ́n so tán fi nífẹ̀ẹ́ wọn nù. Ìjọba bá béèrè nǹkan tí wọn ò ní fún wọn ní. Ìrírí Lábọ́sìndé ti di lẹ́yìn ikú Olúyọdùn tó fi di àfọbàjẹ́ lásìkò ìgbà Olúyọ̀lé nù. Lásìkò ìgbà Olúyọ̀lé ló fi expand oyè míì. Ogun ìlànà ogun náà òun kàn fi òun wà ló Kakanfò òun kàn ló baálé àti balógun ìyẹn ní tiwọn. So nígbà tí Olúyọdùn wá jẹ Kakanfò tán ogun Oníyẹ̀fún wáyé wọ́n rán àwọn ọmọ ogun lọ bẹ̀ wọ́n ṣẹ́gun bẹ̀. Ogun Apòmù wọ́n lọ bẹ̀. Ogun tí wọ́n lọ last ni tí wọ́n lọ tí wọ́n fi dé tí wọ́n fi bá Olúyọdùn láyé mọ́ ní ogun Ọ̀tà. Òun ni wọ́n rán Ìbà Olúyọ̀lé àtàwọn Lákànlẹ̀ ṣùgbọ́n Lákànlẹ̀ padà kò lọ Ìbà ló lọ. Torí ọmọọba Kòsọ́kọ́ ló ránṣẹ́ sí Ìbàdàn kan wá gbà wọ́n tó àwọn tí ń dà wọ́n láàmú lẹ́kọ̀ọ́. Kẹ́rin mọ bí Ìbàdàn ṣe ta gbòǹgbò ọmọọba Kòsọ́kọ́ ló ránṣẹ́ wá sílùú Ìbàdàn lásìkò Ààrẹ Olúyọdùn pé kán gbà wọ́n lọ́wọ́ àwọn ìlú tí ń dà wọ́n láàmú àwọn ìlú tó wà ní gbogbo ọ̀nà Kútọ̀nù kankan tó dà wọ́n láàmú. Wọ́n dẹ̀ ṣígun lọ Ìbà ṣẹ́gun. Èèmù wọn náà fi ń kíba pé ẹni tá a ti fi yóò gba tí ò gba kíní kan wọlé wọn kì í pé tó fi gbé ilé pọ̀ wọlé ẹni tá a ní kó mọ̀ wọ̀ Ìbàdàn tó gba ilé pọ̀ wọlé tí wọ́n ti sùnà dé ẹni tó lójú ogun ó ti rò pé wọ́n ní kó kú síbẹ̀ ni. Àwọn tí ó wà nílé tí wọn ò lọ bá ń bẹ̀ àwọn náà sùnà dé ṣùgbọ́n èlé mọ́lẹ̀ tó nífẹ̀ẹ́ èèyàn. Àwọn àbáyẹn mi mọ communication wọn kò dàbí kí sáyé tẹlifóònù wọn máa ń rí mẹ́sẹ́ẹ̀jì bí wọ́n lájẹ ni àbí wọ́n ní nǹkan tó wọ́n fi ń pàṣẹ tí bá fi mọ̀ pé wọ́n ti tẹ̀ fún un. Lẹ́nu pé akọni ní gbogbo wọn ó ti fẹ́ wọ̀ láti ọ̀nà Bódè wá ìlú ò kọjá gbogbo orí bíríìjì Bódè wọn ni wọ́n ràn dé ara ẹni gbogbo ìlú ò kọjá bẹ̀ ojú igbó ni wọ́n fi apá lọ ẹgbọ́n sí ìrìn tó ti ń bọ̀ tó ti rẹ̀ ṣe àlọ́gbọ̀nà ilé kù ọ́ ó sẹ́ náà rìn wọ́n ti dẹ pàpẹ́lẹ̀ fún un wọ́n ti yán lẹ̀mú so wọ́n ti ní àwọn tí ń sọ fún wọn bí àǹjẹ̀nú àtàwọn ifá wọn ló fi wá lọ gba
ilé kùrọ̀ wọlé. ibi tí wọ́n ti ń pa èkùrọ́ so ló fi gbàgbé wọlé òní wàhálà fi dé láàrin wa tí lákànlẹ̀ èyí tó bẹ̀rẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kùn so contribution Olúyọdún ni pé Ìbàdàn ṣe stabilize so orí Ìbàdàn táwọn wà nísìn lẹ́yìn ogun Gbanámú Ìbàdàn Olúyọdún ni Ìbàdàn Mọ́yẹ̀ ló jẹ́ o ṣùgbọ́n nígbà tí Mọ́yẹ̀ náà ó kọjú ogun sí ìlú tó wà ṣàbùtú wájú Mọ́yẹ̀ ló ṣẹ́gun wa àwa lè mọ̀ sí bíbà ẹ̀ mọ́ ẹ̀ tí gbádùn mi bẹ́ẹ̀ olùrọ̀ tí mo sọ nípa àwọn àtọ̀yọ́ pé kò yẹ kí gbogbo láyẹn adélù kan tiẹ̀ láwọn fẹ́ rí Ìbàdàn fún àbí kan fẹ́ mọ sọ̀rọ̀ sí wa tó dáwà láti tí ò bá tó bá kàn ti pa adélù ní sàn pé làwa ní òní sí ládìgbò ní òní sí kó tó wá dorí bàbá wa tí ń bẹ ní oyè nísìn torí láyẹn wọn làwa ní wọn tí làwa ní bá wà lọ́yọ̀ọ́ Adéyẹmí àkọ́kọ́ ti fi kan sí wọn àfi kan ti fogun jà wọn ní Agódóńgbó tán kọ́kọ́ lọ tí wọn wá sí Ìbàdàn fún safety of life àtàwọn ọmọ wọn ṣé mo rí tán ṣe yẹn orí tí Ìbàdàn ṣe nìyẹn láti save life àwọn àtọmọ wọn ni tí wọn wà ní tòsí Agódóńgbó tòsí Ọ̀yọ́ wọn ó ti kógun lọ bẹ́ẹ̀ ní bí òru ni wọn kàn lọ lù wọn kókó mọ́ bẹ́ẹ̀ ni ẹjọ orí wo la àti ìṣe fún gbogbo ilẹ̀ Yorùbá mo sọ sí bí Olúyọdún ṣe rán àwọn jagun Ìbà lọ sí Ọ̀tọ̀ pẹ̀lú àwọn ọmọ ogun ìlú báyẹn náà ni bí ìtàn káfẹ́sọ lónìí Ọ̀yọ́ àti Ìbàdàn àkànmọ́tò Olúyọdún lórí dítèsí Olúyọdún pọ̀ gbé àti táàmù tó Ọ̀yọ́ yẹn pé Ìbàdàn àtọ̀yọ́ kí káwọn Ọ̀yọ́ rí wa pé Ìbàdàn ìyá wọn ni kí Ìbàdàn náà rí pé Ọ̀yọ́ ìyá wọn ni wá ní táwọn bàbá wa nígbà tí ẹnìkan instigate àwọn jagunjagun Ìbàdàn ní around 1862 gangan wọ́n jẹ́ kó yí wọn pé látijọ́ àwọn bàbá wa ọ̀rẹ́ náà jọ ń ṣe so wọn ìjà so àwọn náà lè torí Ìbàdàn ti ní agbára àti tẹ Ọ̀yọ́ mọ́lẹ̀ kan gbadé orí rẹ̀ mélòó ni Ọ̀yọ́ tá à ní kógun wọ̀ mélòó lọ́yọ́. mo jẹ́ àjàkárọ̀ yọ ààrẹ Olúyẹdùn ò káwọn ẹni tó lọ bá òkun akíkanjú làárẹ̀ Olúyẹdùn. ìlú tàbí mímì ẹ̀ Ìbàdàn lọ́kọ́ jẹ́ orí yangi làwọn tó tẹ̀ dúró lé ìgbìyànjú àtàkì wọn ní Ìbàdàn fi jẹ́ Ìbàdàn.